gbàtẹ́ dé bá ọ̀pọ̀ ìlà tún dé bá ẹ̀ ń bá gbọ́n dáadáa kò ní sọ nǹkan kan àfi kó dúpẹ́. Wọ́n ní the right thing is thanksgiving. Ní tó dáa jù náà ní kéèyàn máa fọpẹ́ fọ́lọ́hun. The wrong thing is complaining. Tó le jù tí ọ̀dá tó wọ̀wọ́ tó burú já ní kò sáà máa rojọ́ fọ́lọ́hun pé eléyìí ń fẹ́ eléyìí mo tún fẹ́ o ṣe eléyìí fún mi sáà máa complain gbogbo ìgbà. Ọ̀sá ní excuse Ọlọ́run eléyìí mo tún fẹ́ àní ọmọ dúpẹ́ ní kò lè bá rí mi gbà. Alhamdulillah. The right thing is to give thanks. Only the right thing is to give thanks. And the wrong thing is to complain. Tó yẹ kí wọ́n lè yẹn wálé lójoojúmọ́. Ẹ fún mi lélẹ̀ yìí, fún mi fìlà rẹ, fún mi bàtà rẹ, fún mi gọ́bù rẹ, ọjà mi yóò hò bí. Ẹyin, àkàrà, ọ̀dọ̀là, magí. Ṣé o fẹ́ níláyé tiẹ̀ ni àbí òṣà la gbé? Ó sọ fún ìyàwó rẹ̀ má jẹ́ ọ wọlé mọ́ tó bá ti wá mọ́ dá lóhùn. Tó bá ń lọ sọ́dọ̀ Ọlọ́run lójoojúmọ́ tó sáà ń complain fún mi lélẹ̀ yìí. Ètò fún ọ tó ti dúpẹ́ rẹ̀ tán ni. Wọ́n ní kásá máa dúpẹ́ ló tọ́. Kásá máa dúpẹ́ ló tọ́, ọ̀rọ̀ mi ò gbọ́gbọ́ wẹ́wẹ́, kásá máa dúpẹ́ ló tọ́. Ẹranko lè yàn mí. Ẹranko lẹ́lòmíì. Wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ ọ̀gbà. Ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́. Ó ní wọ́n sáwà kan rí mọ́ ń jẹ. Ẹran so. Bí wọ́n máa ń nẹ́ran so báyìí. Kábíyèsí ní màálù ni wọ́n tọ́ sáà ń rojọ́ wẹ́wẹ́ fọ́lọ́ ni. Ẹran ọ̀ṣọ́ ni ọ́. Wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ ò gba ẹjọ́ wẹ́wẹ́. Bẹ́ẹ̀ babaláwo gan bá sọ fún ọ pé ìtọ́ ọ̀rẹ́ gbà kọ́ yìí. Tí babaláwo sọ pé. Àní Ọlọ́run ló sọ fún ọ pé àní kásá máa dúpẹ́ lọ́tọ̀. Lọ́tọ̀. Tó yẹ kó máa ṣe ni máa dúpẹ́. Máa dúpẹ́, máa dúpẹ́. Ó sì lè máa wà ní àlàáfíà, ayé ọpẹ́. Káì. Káàrùn jọrùjọ. Máa wo bí Ọlọ́run ṣe ṣe fún òun. Ọlọ́run ṣe wá ṣe fóun tí ò ṣe fẹ́mi yìí. Ó fún Dangote. Ó lówó lọ́wọ́. Olórí méjì ni èyí. Babaláwa ti mọ àwọn tẹ́gùn Mercedes 230 ńgbà kan. Tuntun gbà náà. Ọ̀dọ̀ ẹni àwọn obìnrin máa lọ. Ọ̀dọ̀ ẹni gbogbo obìnrin tó dá ọmọ lọ. Mercedes 230. Mercedes 230 ni. Kódà kò gbọdọ̀ páàkì iwájú ilé yẹn. Ìtòbìnrin mi sì sọ gbogbo ara rẹ̀. Ìtòbìnrin mi sọ gbogbo ara rẹ̀ nù. Tó fa rẹ̀ jóná fún tó fi rẹ̀ ẹ̀sẹ̀ sí. Tí lọ ń kà túnkè. Tí kó sìmẹ́ǹtì sára. Kó sá lè bá wọnú mọ́tò. Kó lè bá gbé wájú. Àwọ̀ ẹlòmíì ó bò tán tó fi ṣìdènà lónìí nù. Bó ní ṣe wù tí gbé mi nínú mọ́tò rẹ̀. La hawla wala quwwata illa billah. Mercedes ó so lẹ̀kẹ̀. Èyí tó bá wù ọkọ rà lónìí yìí. Ó ti dàtijọ́ náà tó bá ti rà báyìí ó ti dàtijọ́ náà nù. Kí là ń bá kiri inú ayé yìí gan? Oúnjẹ tí mo jẹ. Jẹ tí mo jẹ tọ́kì ni. Tó bá ti fi bẹnu báyìí ó ti dìgbẹ́. Tó bá ti fi bẹnu ó ti dìgbẹ́. Allahu Akbar. Ìgbà wọn gbé sórí dáìní ẹ̀ tó ń wò tí aroma ẹ̀ ń jáde sí ẹ lójú. Ìyẹn nìkan náà àsìkò ńlọmọ. Káì. Aṣọ tuntun. Ọ̀rá 50 million. Ìjọba ti wọ̀ ọ́. Ọba wọ̀ lẹ́ẹ̀kejì wọ́n ní ṣé ẹ ti sọ di yúnífọ́ọ̀mù ni ẹ límì ni ẹ. Àbẹ́ ẹ̀ wá gbà wá ní. Lójoojúmọ́ sọ́ọ̀nì nìkan lẹ́ní ni. Àwọn ẹ ti di student ni ẹ. Allahu Akbar. Kò sí nǹkan kan láyé yìí. Gbogbo ẹ̀ pátápátá asán ni. À ń kó gbogbo ẹjọ́.
àtẹ̀yìntọ́ kọ́lé 10 mélòó ló sùn ó ní yàrá 15. Kí là ń sá káàkiri fún gan? Mo fẹ́ lówó, mo fẹ́ lọ́lá. Béèrè ọgbọ́n lọ́dọ̀ Ọlọ́run ọba tó fi mọ ṣẹ́kù. Tó bá ti lọ́gbọ́n, ó ti lówó. Kábíyèsí. Ọba ní báwọn ti wà yìí ní gbogbo ilẹ̀ Yorùbá táwọn bá gbáyé kò sí ọba tó lówó tó bàbá Olúwo. Kò sí èyí tó bàbá. Gbogbo ẹgbẹ́ èèyàn lówó òun, ó ń ṣerú tí mo ní. Gbogbo ohun tí bàbá ní yányán ní pé yẹn wá ń lówó ní í ṣerú tí bàbá ní ni. Tọ́ọ̀ bá ti lọ́lọ́run. Gbàgbé. O lè máa sin Ọlọ́run kó o tún máa bọ̀rìṣà. O lè máa sin Ọlọ́run kó o tún máa bọ̀rìṣà. Ọba yìí ṣe gbogbo ẹ̀sìn. Ọba yìí ṣe gbogbo ẹ̀sìn. Jẹ́ agbọ́rọ̀ mọ́wùlẹ̀ jẹ́ àtọ́nà fúnra wa mọ́. Ọba yìí ṣe gbogbo ẹ̀sìn. Táwọn ọmọ ìlú tí wọ́n bá ń bọ̀rìṣà. Táwọn ọmọ ìlú bá ń bọ̀rìṣà tí wọ́n sin lọ́hun. Àwọn sì lórí gbé díẹ̀. Kọlọmọ ṣe ń tiẹ̀. Ọba ìlú. Ọba ìlú. Òun ló yẹ kó gbọ́n jù. Nǹkan ọ̀gọ̀ tí ọmọ ìlú rẹ̀ bá ń ṣe. Nǹkan ọ̀gọ̀ tọmọ ìlú ẹ̀ ń ṣe nì. O lè sọ pé gbogbo ohun tọmọ ìlú ẹ̀ bá ń ṣe náà ló ṣe. O lè sọ pé gbogbo ohun tọmọ ìlú ẹ̀ bá ń ṣe náà ló ṣe. Ẹ̀rù ní máa bá àwọn ọba. Ẹ̀rù ní bà wọ́n. Àbájọ. Ẹ̀rù ẹgbẹ́ wọn á mú wọn pariwo mi o. Wọ́n pariwo mi o. Àti gbọ́. Àwọn olóyè obìnrin wọ́n ṣe o. Àwọn olóyè ó ṣe bó ti wù wọ́n sí mi. Àwọn ń ṣẹ̀ṣẹ̀ lè fi nǹkan ṣe mí. Sọ gbogbo ohun tí wọ́n ń pè ní ṣẹ̀ṣẹ̀ o. Gbogbo ṣẹ̀ṣẹ̀ ni. Ǹjẹ́ ọmọ tí ń jẹ́ ìbọ̀rìṣà? Ọmọ tí ń jẹ́ bọ̀rìṣà gan. Ìbọ̀rìṣà ẹ̀sìn èèyàn ni. Ẹ̀sìn èèyàn ni. Gbogbo èèyàn lé ayé. Gbogbo èèyàn lé ayé yìí. Ẹ̀sìn èèyàn. Ẹ̀sìn èèyàn. Ìwọ́n ta ló nílé ayé yìí? Ta ló nílé ayé yìí gan-an? Ọlọ́run ni láńlọ́ọ̀dù ayé. Ọlọ́run ni láńlọ́ọ̀dù ayé. So ẹni tó gbọ́dọ̀ sìn lọ́lọ́run. Ẹni tó gbọ́dọ̀ sìn lọ́lọ́run. Ṣùgbọ́n láti la ẹ̀sìn Ọlọ́run yí ọ. Láti lẹ̀sìn Ọlọ́run yí ọ. Ọlọ́run máa ń rán èèyàn ni. Ọlọ́run máa ń rán èèyàn sí ni. Ntẹ̀yàn mọ̀ ibi agbárí èèyàn dé ojú ẹ̀sìn tiẹ̀ lọ. Ẹ̀sìn tó lè fọwọ́ ara tiẹ̀. Ibi tágbárí èèyàn dé ojú ibi tí ẹ̀sìn ibi tó lè fọwọ́ ara tiẹ̀ ṣe lọ. Àwọn kan tẹ́ ń pe àwọn ẹgbẹ́ Yorùbá ẹ̀sìn Yorùbá lélẹ́yìí. Ẹ̀sìn Yorùbá lélẹ́yìí. Ẹ̀yin èèyàn. Ẹ̀yin èèyàn ẹ̀sìn tí yín nu irọ́ lásán. Tọ́ba Ọlọ́run ọba. Ọlọ́run ọba. Ìmọ̀ ara àwọn èèyàn. Ìmọ̀ ara àwọn èèyàn ni. Kì í sì ṣe gbogbo ìlú ní ti máa ń mú yàn. Kì í ṣe gbogbo ìlú ní ti máa ń mú yàn. Kò mú yàn l'Amẹ́ríkà. Kò mú l'Amẹ́ríkà. Kò mú ní London. Kò mú London. Kò mú Pakistan. Kò mú Pakistan. Ó mú ní Mẹ́kà. Ó mú ní Mẹ́kà. Ọlọ́run ló ṣàánú fún Mẹ́kà. Ọlọ́run ló ṣàánú fún Mẹ́kà. Torí ẹ̀ lẹ́fi rí pé ẹ kàn wò pé tí ì bá ń sọ Ọlọ́run bó ló ṣe jẹ́ pé èèyàn 3 million 10 million ń lọ sí ìlú kan lẹ́ẹ̀kan náà. Tí ì bá sọ Ọlọ́run bó ló ti possible. Lódìdí ọdún ní ọdún every ọdún ẹ sọ ìlú wo. Ìlú wo ló nírú ẹ̀? Làwọn èèyàn ń lọ bẹ̀. Làwọn èèyàn ń lọ bẹ̀ bẹ́ẹ̀. Akbar. Lóníranran èèyàn. Ẹ̀sìn Ọlọ́run kìí ṣe fún Lárúbáwá. Kìí ṣe Lárúbáwá. Fún gbogbo ọmọnìyàn. Gbogbo ọmọnìyàn yányán. Ẹni tó nílé ayé yìí. Ẹni tó nílé ayé yìí. Lọ gbọ́dọ̀ sìn. Lèèyàn gbọ́dọ̀ sìn. Ẹ bá rí Ifá. Ẹ bá rí Ifá. Ifá tí ń sọ. Fátá ń sọ ni. Tífá tí kò bá sọ pé kéèyàn bọ òrìṣà. Tí ó bá ní ọbọ ọ̀ṣà. A lè pè lóhùn Ọlọ́run. A lè pè lóhùn Ọlọ́run. Tó bá ti ní ọbọ òrìṣà. Tó bá ti ní ọbọ òrìṣà. Kìí ṣe ohun Ọlọ́run. Ohun Ọlọ́run kọ́. Kìí ṣe ohun Olódùmarè. Kìí ṣe ohun Olódùmarè. Ohun tiẹ̀ ni. Ohun tiẹ̀ ni. Torí ẹ̀ lèmi ìfẹ́ lo Fá. Torí ẹ̀ ni bàbá yìí fi lo Fá. Gbogbo Ifá tẹ́ ń sọ láti ríran ni. Ní tí Fá wà fún láti ríran. Àti ríran ni. Ṣùgbọ́n bí ṣe ń fi ríran ní máa sọ káwọn èèyàn kí wọ́n lọ bọ òrìṣà kí wọ́n lọ bọ sálé bàbá wọn kí wọ́n lọ bọ sá. Tí nǹkan bá jẹ́ ohun Olódùmarè yóò mọ̀ sọ fún ọkọ ọmọ síta nìkan. Ọlọ́run nìkan. Tó bá ti ní kọ́ lọ bọ nǹkan míì ọ̀tá ohun ìṣúná. So Ifá ọ̀tá Olódùmarè ni. Kìí sọ̀rọ̀ Ọlọ́run kìí sọ̀rọ̀ Olódùmarè nítorí ń darí àwọn èèyàn lọ sí wíkẹ́ lọ bọ òrìṣà. So
ẹ̀yin náà ṣe mathematics yẹ tí wọ́n bá jẹ́ ohun waziri ní tó bá ní kí ẹ má dọ́dọ̀ waziri mọ́ tó jóhun rẹ̀ fáyìn sóhun olódùmarè irọ́ ni ẹ ń pa fún ohun òrìṣà ni ṣé wọn ò lọ́lọ́run wọn ò lólódùmarè kan wọ́n kàn fi yín parọ́ ni òòṣà yẹn lọ́lọ́run wọn. nítorí àwọn ìgbà ọlọ́run bòmí ò lè sọ pé Allah tàbí kò ní God tàbí kò ní Ubangiji wọ́n ní èso lódùmarè nítorí wọ́n ti mọ̀ pé ọlọ́run ti wọn kò gbọ́ èdè mi. èdè Yorùbá àbí Yorùbá ọ̀sẹ̀ ọlọ́run tí ọba ti gbédè mi má débẹ̀ o so ti gbọ́ ọkùnrin tó gbé gòjù àbọ̀ ọmọ rí mi tó bó ṣe gbé gòjù ọlọ́run tí ọba ti gbọ́ èdè mi tí ọ̀gbọ́ French tí ọ̀gbọ́ English má máa débẹ̀ o ọlọ́run ló kà ní o èyí tí wọ́n gangan fọwọ́ rẹ̀ ọlọ́run àgbélẹ̀rọ àwọn èsì ìbọn téèyàn bá fọwọ́ rẹ̀ Olódùmarè tó dá yá àtẹ̀kùn ẹ̀ Yorùbá mọ̀ ń sọ abẹ́rẹ́ Yorùbá ni mo sọ nítorí Yorùbá ni wọ́n ní kémi wá bá sọ̀rọ̀ nídìí àti ẹ lè má rí mi kí n kóòtù Al-Qur'an ṣùgbọ́n ọgbọ́n tí máa ń sọ ó máa wà ní Al-Qur'an tí máa ń sọ ó gbọ́dọ̀ wà ní ọ̀rọ̀ Ọlọ́run ó gbọ́dọ̀ sí déédéé kò gbọ́dọ̀ tako Yorùbá ní mo sọ gbogbo nǹkan mi ní láti kóòtù Quran fún mi ní láti sọ nítorí Yorùbá ní ẹni á sọ fáwọn kàǹgbà ni ẹ má kàrí mọ́sà ó fò sálẹ̀ ẹ má sọ àdèbọ̀ra èsì tí wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ ṣé wọ́n mi òsì tẹ́yìn kankan ó fi wá ṣe àbí kọ́lọ́ ń fi mí ṣe dáadáa wọn ò tó bẹ́ẹ̀ ẹ má gbógun tààrọ lé Olódùmarè ayé ẹ̀ ti bàjẹ́ ẹni tó gbógun tààfin Olódùmarè ó ti ní problem mo ti kí ọ ọmọ ẹgbẹ́ mo ṣiṣẹ́ Ọlọ́run lọ. ìwọ ló ní á fún òòsàn ní kíló jẹ iṣẹ́ mi mò ń ṣe lọ́wọ́ lọ́ọ́ fún ọ jẹ iṣẹ́ ọba ni láti sọ̀rọ̀ Ọlọ́run ọba so tẹ́ ẹ bá ti wá bí ẹ gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ Ọlọ́run nítorí gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ẹ̀yin nísìn ẹ̀yin àfáà nísìn ẹ sọ̀rọ̀ ìtànàbí kọ́ wa àbí nípa Ọlọ́run pásítọ̀ yóò sọ̀rọ̀ tí Jésù kọ́ wọn ṣùgbọ́n tèmi bá ti débì nígbà mo wà láǹfà èmi náà gbogbo inú Al-Qur'an ni mo gbọ́dọ̀ ti máa nítorí tí wọ́n ń pè láǹfà ní àrólé mo ní ìsìn mo ti dé àrólé Ọlọ́run Olódùmarè mo ti gbàgbéga so ọ̀rọ̀ tí mo gbọ́dọ̀ máa sọ ìwọ tó bá sún o lè jáde ilé iṣẹ́ mi mọ wà ibi tí wọ́n gbà mí ṣiṣẹ́ sí mọ wà ọ̀gá afárá ìgbà wo ni Olúwo tó di àfáà ọ̀rọ̀ àfáà kọ́ mi sọ ọ̀rọ̀ tẹ́ntì ń rólé fọ́lọ́run ìṣẹ́ tó gbọ́dọ̀ wà lẹ́nu mi ní kí n sọ̀rọ̀ lọ. Mo sì wà ní mo sì gbọ́dọ̀ tako òòṣà ẹ má ní ọ̀rọ̀ òòṣà ní sàmú sọ ní tí mo gbọ́dọ̀ sọ nù nítorí ọ̀tá kan ṣoṣo tọ́gá mi ní ọ̀tá kan ṣoṣo tọ́gá mi ní àwọn òòṣà Ọlọ́run kórìíra òòṣà Ọlọ́run kò nífẹ̀ẹ́ tó Yorùbá kan gbọ́dọ̀ sọ fún mi pé òòṣà bíbọ Olódùmarè nánánánánà òòṣà tó Olódùmarè òòṣà bíbọ àti Olódùmarè wọn èso rẹ ọba ò gbọ́dọ̀ sọ̀rọ̀ òòṣà bíbọ ọba àti òòṣà bíbọ ọ̀tá ni wọn ní tí wọn mọ̀ nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ nù nítorí lọ mú àwa wá sí nítorí ẹ̀ ní ọ̀rọ̀ mi ọ̀gbẹ́jọ́ kí n sá máa dúpẹ́ ni nítorí ipò tí mo wà ní táwọn bàbá mi ò rìn tí tọ́lọ́run ò fún àwọn bàbá mi tó ti lọ kò fún wọn nírú eléyìí fún wọn nírú nǹkan tí ó fún mi ṣùgbọ́n àdúrà àwọn náà lọ gbà ó alhamdulillahi rabbil alamin nírú ìjìnlẹ̀ nípa ọba
ọmọ ẹ̀pọ̀ lọ ń túmọ̀ ọba jíjẹ fún mi pọ̀ kò sí ọba tó lọ ń túmọ̀ ipò ìfún tó mi Ọlọ́run túmọ̀ ẹ̀ ni ó túmọ̀ ẹ̀ pàápàá àfihàn Olódùmarè àkọ́kọ́ ni alhamdulillah ẹ fẹ́ mọ sọ́mọ́ èké sáàfihàn Olódùmarè nígbà yẹn lè sọ mọ́sálásí nílé Ọlọ́run àbí kí là ń pe mọ́sálásí bẹ́ẹ̀ni ilé Ọlọ́run ni nígbà yẹn lè pe bẹ́ẹ̀ àfihàn Ọlọ́run ni èmi sì ní kábíyèsí ni à ń pè mí orúkọ Ọlọ́run ọba ni à ń pè mí orúkọ Ọlọ́run so nígbà ó sì jẹ́ orúkọ Ọlọ́run tí ì ṣe tèmi àfihàn ọba tó wá lọ́jọ́ àfihàn Ọlọ́run ni àkọ́kọ́ orú ẹ̀ lágbàáyé tí ò sí ọ̀tá Ọlọ́run náà mo ní lọ́ọ̀kì alhamdulillah aṣoyire pọ̀ alhamdulillah ìwọ mọ̀ sóyire alhamdulillah rabbil alamin Ọlọ́run ọmọ gbọ́lá ikú òbí ọmọ bábá jẹ́ àwọn Ìgbò ló gbé fún ẹ̀ bá mọ̀ kò gbé fún àwọn Haúsá gan kò sí Haúsá tó ti pẹ́ rẹ̀ láròlé Ọlọ́run kò sọ́tà àwọn òpè rẹ̀ láròlé gan Ọlọ́run ò láyé wọn bẹ́ẹ̀ ni Islam náà fi ṣe o náà fi ṣe ipò wọn o bọ̀ àwọn wọn ò mọ sọ́npà àròlé Ọlọ́run náà wọn kàn gbà ń pé leader of ọ̀yin tó lọ mú wọ̀wọ́ yìí oore mọ̀ pọ̀ o oore pọ̀ o aṣọ́re ni ibi à ń lé wa dé yìí ọlá yìí ti pọ̀ jù ọlá tí ń bẹ ń wò kò sí ẹlẹ́gbẹ́ rẹ̀ nítorí a mọ Ọlọ́run lọ́kàn pọ̀ ibi iná sì ti ń gbógun tó rìṣà Ọlọ́run tó wá fún wa ní táàbì gbógun tì ó tún sọ fún wa pé ká máa sọ fún wa pé ẹ̀ ń pe bàbá yín lápá àyàn òun pe bàbá rẹ lápá àyàn òun pe bàbá rẹ òun dògógóró lé lórí ẹ wá ohun tí ẹni kéwì mọ́ máa ṣe o mí nírú ọgbọ́n yẹn Ọlọ́run ló mú wá sì dúpẹ́ o bí tí n bá rí tí n bá ní ẹ má ṣàdúrà fún mi àwọn àfọ́ máa rò pé bóyá mo gbéra ẹ jẹ́ ẹ máa dúpẹ́ ni ṣé eléyìí tọ́lọ́ ń ṣe fún mi ìṣòro ọlá yìí sí kò pọ̀ ni alhamdulillah ó ti tó lè gámú ju bí tí mo wà yìí lọ mọ́ ṣé kí mo tún fẹ́ dì ẹ bá ṣàdúrà fún mi sí àrólé wo mo tún fẹ́ dì alhamdulillah nínú kọjá àrólé Ọlọ́run àríkọjá àrólé bàbá rẹ àrólé Oòduà àrólé Ṣàngó àrólé kíní ṣé inú àrólé Oòduà àti àrólé Ọlọ́run èwo ló ga jù Ọlọ́run ló ga jù àwa ni first má gbébì kankan kó mẹ́ o a tó sọ la fi ń sọ ẹni tó bá wù kọ́ gbógun tí a yọba bẹ̀ pé ebi yìí ṣe bi tá àti ojú ò lè tiwa o Ọlọ́run lágbára lé ṣe ń tójú máa tì ní tá à ń pè àfi tá a bá pè nínú òtítọ́ tójú bá tì mí ojú tọ́lọ́run tọ́lọ́run mọ́ ń gbọ́ Ọlọ́run gbọ́ àfi tó o bá lè gbọ́ Ọlọ́run gbọ́ débẹ̀ ló lè sọ̀rọ̀ ẹ̀ wọ́n bá ti bẹ̀rù èèyàn má sọ̀rọ̀ ẹ̀ o má sọ̀rọ̀ ẹ̀ wọ́n sàn dé o ìbọ̀rìṣà ni kéèyàn bẹ̀rù pé ẹnìkan tó lè ṣe nǹkan fún ó lè ṣe nǹkan fún lẹ́yìn Ọlọ́run tó bá gbàgbé ẹnìkan lè fàdó náà ẹnìkan lè fi kinní náà àjẹ́ kan lè ṣe ọ́ kìí ṣe tí bá gbórìṣà lẹ̀ tí ń bọ́ nìkan la bọ̀rìṣà tó bá ti bẹ̀rù èèyàn lọ́dọ̀ ọ̀nà wọ́n fò kankan bọ̀ kọ́ ya lọ sọ́dọ̀ èèyàn lọ́lọ́run wọ́n wà wọ́n lè fún dènà bí yóò yọ̀ǹda ẹ̀ fún èèyàn má bẹ̀rù èèyàn o ẹ̀yin obìnrin lẹ má bẹ̀rù ju ẹni ẹ lóògùn oògùn tó dájú jù 100% mo ní kó wà bold kó dẹ̀ wà confident wípé kankan sẹ́ni tó lè fi kankan ṣe àfọ̀dọ́. lọ́wọ́ ọ̀fẹ́ ni ààbò tó nídìí owó 100% ààbò kí ni mo pè é ọ̀fẹ́ very free gbogbo ohun tó dáa jù láyé ọ̀fẹ́ ǹjẹ́ ọmọ tó kí ló dáa jù láyé sọ̀rọ̀ alájà mẹ́rin kí ni tó dáa jù láyé. kí ọjọ́ súnmọ́ lọ́wọ́ náà.
kí ni tó dáa jù láyé tọ́lọ̀ ń ṣe fún ọ rí. Ó dà ipò gbọ́n ti ń wọnú rẹ̀. Wọ́n gbàgbọ́ nípò tí ẹ lè mí. Sórí nítọ́ wọ́n jù tí ò sówó tó lè rà òun nípò ọ̀làjú. Ọ̀là ojú. Gbogbo nǹkan lówó rà. Ọ̀là ojú báyìí ọ̀là alẹ̀. Ìmọ́lẹ̀ ara ni. Bọ́ọ̀ bá ní gbogbo bí ìdúdú ni wọ́n mọ̀ mú ọ káàkiri. Àwọn tó dáa jù láyé nìyẹn. The best things in life are free. N tó dáa jù láyé ọ̀fẹ́. Ó fẹ́ ṣe company ọ̀sẹ̀ mọ wúwo káàkiri ọmọ jẹ gbèsè. N tó sanwó fún tó dẹ̀ pé òun ni kò sówó tó lè rà. Òun ni kéèyàn lè la etí kó sì máa gbọ́. Níjọba rí odi ọmọ bí ó ṣe sọ fún ọ ni o. Àbí odi àti adití wọ́n lọ odi kákó lè sọ̀rọ̀ ní ìbá sọ fún wọn pé òun lọ́kàn òun kà ń dúpẹ́ fọ́lọ́run òun sì ń ṣàgbọ́n ẹni kó jọ kó tiẹ̀ jẹ́ kó òun lè sọ̀rọ̀ yìí. Ọ̀fẹ́ ni àti sọ̀rọ̀. Tó bá wo gbogbo ibi tó ti ń sọ̀rọ̀ ó kàn wípé níbo ni ti ń wá gan. Ó kàn wí gbogbo ẹ̀ náà ó ní ti wá ń wá. Ọ̀fẹ́ sì ni. Kò gbápá kò gbẹ́sẹ̀ ọ̀fẹ́. Àwọn nǹkan tó wò lè ra ara rẹ ló wà. Má ẹ̀dá ọ̀mọ nú rò. Tó bá lè dunnú yùn láàárọ̀ tí n bá jí báyìí mo máa jó. Wọ́n yàn máa ní ká mọ́ bóyá ijó sí ní Islam èmi á máa jó. Màá máa jó fọ́lọ́run. Ijó ọpẹ́. Yín gbọ́dọ̀ má jó. Nínú yàrá odidi ọba. Tí ń jó tí màá yíra mẹ́lẹ̀ fọ́lọ́run mo tó jí. Mo tún lè jẹ́ ń jí. Mo tún jí lẹ́nìí. Ó ń sùn ó lè jí. Ẹ̀dá ọmọ nú rò ó wà máa complain. So ìjọ tó bá ti complain mọ́ báyìí ìjọ náà lọ́lọ́run ó bí àbíkátà ẹ̀ gbogbo bùkátà ẹ̀ pátá tó ní wọ́ọ̀lù. Wọ́n ti dé Dubai rí náà ó lè ti dé Saudi Ọlọ́run ti ṣe fáwọn ará bẹ̀yẹn kò ségun lórí wọn mọ́ ègún Ádámù ò sí lórí wọn mọ́. Wọn ò máa ṣiṣẹ́ àbí à ń ṣiṣẹ́ kí wọ́n tó jẹ. Wọn ò ṣiṣẹ́ kí wọ́n tó jẹ wọ́n kà máa bọ́wọ́ nínú àkáǹtì wọn. Ọba dé Dubai àwọn èsè bíríkìlíyà o. Ìyá jẹ ẹ̀yin abọ̀rìṣà yóò jẹ àwọn tí wọ́n kó báyìí là ìyá burúkú tí ó jẹ tí mà fúnra yín lẹ gbúnpọ̀ bá yẹ ẹ gbà. Èmi mo ṣe wà yìí nídìí àwọn èèyàn wọn ní kò níṣẹ́ kíni iṣẹ́ tí mò ń ṣe yìí ṣe eléyìí ṣiṣẹ́